Hello there. Hello. Hi. Happy New Year. There are many that have not seen this. Yeah. Happy New Year to you, to me, to you, to you, to you, and to us all. In Jesus' name. You're welcome, you're welcome, you're welcome to new edition of the ongoing issues in Celestial Church of Christ. CCC issues. Thank you. I appreciate you. Thank you for that love. I love you too, Tori Tesetara. Tigbogwe bam bam. Help me share. Share, share, share. It concerns us all. You see, this year is a payment time. Year of payments. For many, a year of total restorement. For many, a year of death. For many, year of pains. For many, year of begging for death, and death will not come. For many, year of good reward. Compliment to you, sir, at Egbe Jimmy, Abiodo David. Hallelujah, sir. For billions and billions in Celestial Church of Christ, a year of tears. And for the good ones, tó jẹ́ pé o lè sọ pé àdàbí, a year of jollification. Hallelujah. When you're celebrating, don't forget to call me. I will come and celebrate the goodness of Jehovah upon your life. But when Jehovah Almighty is dealing with you, I will say, glory, hallelujah. Yami Oshunde Obamedo Idowu Ekabo sórí ètò. Happy New Year, ma. For many so-called Christians, it's a year of total reward. Fún ọ̀pọ̀ ènìyàn, ọdún ẹ̀san. Fún ọ̀pọ̀, ọdún ẹkún. Fún ọ̀pọ̀, ọdún òṣè. Fún ọ̀pọ̀, ọdún ìdáláre. Fún ọ̀pọ̀, ọdún ẹ̀sìn gbajúmọ̀. Èmi àti yín ò ní bá wọn ṣe nínú ẹ̀. Bá ṣe ní bá wọn ṣe ni pé ká yí ara wa wò. Ká yí ìwà burúkú wa kúrò. Ká gbé aṣọ ọ̀tún wọ̀ nínú ọdún tuntun. Ká gbé wà ọ̀tún wọ̀ nínú ọdún tuntun. Ẹ bá mi pín ohun tó wà níwájú wa yìí. Ẹ bá mi pín fọ́mọdé, ẹ bá mi pín fágbà, fónílé àti fàlejò. Fún ọmọ tó ṣẹ̀ ń bọ̀ láti inú oyún wá sáyé. Ẹ bá mi pín tiẹ̀ náà sínú kólòbó fún. Tó bá dé, kó lè wá kọ́ ọgbọ́n. Kó lè wá mọ̀ wípé fìgbà ò ṣílẹ̀kùn. Ẹni tí kọ́kọ́rọ́ ẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ ló lè ṣí. Tí mo bá ń sọ̀rọ̀, ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé. Ẹ máa bá mi ká lọ. This is your one and only Oluwatoyin Obatola. Darling, today Keyolomo plenty. The only evangelist that has no frontier. I owe nobody an apology for my program, for using my space. If I come to comment on your space, on your post, do whatever you like. But if you come to under my program, láti kọ ìkọkúkọ nítorí pé o fẹ́
ó fẹ́ support ẹnìkan láì mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ìyá jẹ pàṣà sọ́nọ́bà bíìstì àjẹsí ẹ̀ lára àjẹkùyà tí Fúlàní tó máa fi ń jẹ màálù tó bá kẹ́yìn sí wọn ọ̀gbẹ́ màálù tó bá kẹ́yìn sí Fúlàní ló máa ń jẹ ìyà jù torí òun náà wọn máa gbá tó bá ti gba àwọn tó wà níwájú wọn mérè wàá jẹ ẹ̀bùn oníhòhò come hear something ẹ̀bùn oníhòhò ní Houston Texas l'Amẹ́ríkà come hear something onílọ́jọ́ ẹ̀san ẹ pé mo ti sọ fún ẹ mo ní tí ògo bá jẹ́ ti Olúwa Ọlọ́run ọba Elédùmarè wàá jẹ pàṣọ ẹ̀san lọ́wọ́ mi wàá dẹ̀ mú mi sí. Auntie Stella, hallelujah, ma. God bless you for me. I love you dearly, ma'am. God bless you, ma. Ẹ bá mi pín ètò yìí. Ẹ jọ̀ọ́, torí ẹ ní kó bá lè mọ̀ pé mo fẹ́ ṣe program nípa òun ni mo ṣe gbé síta torí ó ti block mi. Kó bá lè mọ̀ pé mo fẹ́ ṣe program nípa òun, mo kọ́kọ́ ti ṣe awareness síta about 2 hours ago. Ó lè wọ́ tó bá ti release nǹkan tó block ara ẹ fúnra ara ẹ ó lè máa wò mí lábẹ́lẹ̀. It's going to be a very, very short warning. And I'm going to give her just 24 hours. Olusomi KSM, hallelujah, sir. Greetings to you and to all yours mine. In Jesus' name. I love you more, auntie. Love you. Eba ni si edanu. Ko tabi guguru. Torí pé kíni. Ọdún oya ṣọ́kí. Ṣọ́kí eléjò mi mo ṣe ṣọwọ́ yẹn. Wọ́n ṣe báyìí, wọ́n ní ṣọ́kí. Hey, ṣọ́kí eléjò ni mo fẹ́ fi wá ká ẹ mọ́lé ó yá ṣọ́kí wọ́n ká wọn wà bí wọ́n rẹ́rìn pa pé girama ìwò tún lè léyìí mo ń jó ṣọ́kí eléjò fún ni mo ṣe máa san ẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra nínú ìjọ mímọ́ ẹ má máa fi aṣọ ogun wà kẹ́ ẹ máa lọ fi ṣe ibi. Ẹ̀bùn Betty ẹ̀bùn oníhòhò mo kọ orúkọ ẹ dáadáa ẹ̀ náfòrò tó ń jẹ́ ni mo bẹ́ẹ̀ kọ́ sí ìgbó oníhòhò lè fi máa ń pè ẹ́ torí iṣẹ́ ibi ọwọ́ ẹ̀. Ẹ̀bùn tẹ́rí tó lo pancakes tó sọ mójú nínú awareness mi rí ilẹ̀ nìyẹn rèé o korobá ni àṣírà ọjà tí ò bá sí pé kíní ọkùnrin gan ó fọ́ lójú eléyìí ò lè bọ́ra lẹ̀ kíkíní mi kó gbé rí. It's going to be a very short one, just as I said. Me need that gbàdúrà torí mi iṣẹ́ ìbínú ni mo fẹ́ ṣe. Olúwa, wú jáde. Ẹ̀bùn Betty ni Christian name àbí orúkọ òyìnbó ni. Ẹ̀bùn. Ṣé ẹ̀bùn ni wọ yìí àbí òróró? O kìí ṣẹ̀bùn ọlá. O kìí ṣẹ̀bùn ayọ̀. O kìí ṣẹ̀bùn ìdùnnú fún àwọn tó bí ẹ tí ò bá sí ìróró. Ẹ̀bùn ẹlẹ́jẹ̀, ẹ̀bùn oníṣọ̀kí eléjò. Bó ṣe fi ṣá wọn kiri èmi náà wá fẹ́ fi ṣá ẹ̀sìn. Oró tí wọ́n máa pọ̀ síbẹ̀ fún ẹ wọ́n máa pọ̀ pọ̀pọ̀. Ẹ̀bùn. O recognize fọ́tò tí mo gbé jáde yìí fún ẹ dáadáa. O mọ fọ́tò yẹn dáadáa, o dẹ̀ mọ bí fọ́tò yẹn ṣe wáyé. I'm not blackmailing her o. Wọ́n gbé kéèsì ẹ̀ wá ni. Fọ́tò yẹn, ó dẹ̀ wà lára fọ́tò ọjọ́ yẹn. I have your full file. It's either o contact me in the next 24 hours. Tó bá dẹ̀ máa contact me, be ready láti sanwó program tí mo ń ṣe. Torí ẹni tó gbé kéèsì yìí wá mi ò lè gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ mi ò gbowó rí látọjọ́ tí mo ti ń ṣe program tó pé kọ́kẹ́nìkan wá sanwó
ṣùgbọ́n 2024 tẹ́ bá ti ṣe òṣì bẹ́ẹ̀ náà bá ti gbé case yín wá, I will bill you. Ìwọ tó jẹ̀bi yẹn ni màá bill, not ẹ tó gbé ẹjọ́ wá bó bá ṣe nílùú tí wá ń bí báyìí nìyẹn. Tó bá gbé ẹjọ́ ẹ lọ sí kóòtù, tó bá ṣe nǹkan burúkú síyàn, tí wọ́n gbé ẹjọ́ ẹ lọ sí kóòtù, tí wọ́n dá ẹ ní ẹjọ́ tó dẹ̀ mọ̀ pé wọ́n fúnra rẹ̀ ó jẹ̀bi, ẹni tó gbé ẹjọ́ ẹ lọ sí kóòtù yẹn, owó lọ́ọ̀yà ìwọ ló máa san, owó adájọ́ ìwọ ló máa san, owó bẹ́ẹ̀lì ìfù ìwọ ló máa san. Kò tó ṣe wá san owó lọ́ọ̀yà tiẹ̀, tó bá wùn ẹ́ kó lọ gba lọ́ọ̀yà ti ọ̀rọ̀ yìí o, mo dé tọ́ sí ẹ lọ́rùn ni. Fọ́tò tí mo ní lọ́wọ́ is about 35. Mama mú wọn jáde ní kọ̀ọ̀kan ni, unless you get back to me in the next 24 hours. I'm giving you 24 hours. I'm not going to say anything about what you did. Your evil deed. Tẹ́ lọ fi aṣọ sùtánà, aṣọ ògo tó lọ fi ṣe. Tó lọ fi orúkọ ìjọ mímọ́ Celestial láti ọ̀run wá. What's a pity? Irú yìí kò yẹ kéèyàn máa pàdé títí kéèyàn máa sọ pé èèyàn fẹ́ bá yín wọṣọ pọ̀. Tó bá forí balẹ̀ níbi kan tí wọ́n bá fi orí balẹ̀ ńbẹ̀, ègún ló gé fún rẹ̀. Ẹ̀bùn. Ó fi orúkọ Ọlọ́run ọ̀ṣọ́fà. Ó lọ fi jalè. Ó lọ fi gba omijé lójú yàn. I'm not going to expose what you did. But I'm giving you 24 hours to get back to me. If you don't, tó bá tún fẹ́ máa ṣe galala. Ẹni tẹ́ rí tó lo pancake lọ́hùn yẹn, tó ṣọmójú, tẹ́ rò pé èèyàn gidi ni fọ́tò ẹ̀lẹ́ ń wò yẹn. Bambashi, mo ti rí ní face to face ní September yìí, mo rí face to, mo rí báyìí, mo ní ẹ̀bùn oníhòòhò bó ṣe rí rèé. Ó rí ọmọ. Kí lọ́jọ́ orí ẹ? I'm in my 60s. Kí lọ́jọ́ orí tiẹ̀? Ńgbà tó jẹ́ pé ṣe lẹ ti fàbẹ́ kan mi kiri dànù. I'm giving you 24 hours. Adenike, mo orúkọ yìí ti pẹ́, mo orúkọ yìí. Mo orúkọ yìí, mo mẹ́ni yìí dáadáa. Happy New Year to you. Good afternoon. Okay, good evening. Ẹ̀yin ti Mọ́ríkà nìyẹn. Tẹ́bà dẹ̀ sí Mọ́ríkà, a jẹ́ pé rí Austria àbí Papua New Guinea àbí Caribbean lọ́n lẹ́wà. Ẹ káàbọ̀ sórí ètò. It's been a long time. Happy to see your face and reading from you again. Mommy, ìdùnnú, mommy, ìtùnú, mommy, aláyọ̀. Ẹ kálẹ́ ma. God bless you, ma. God bless you. Mi bárẹ̀ ni mi lẹ́yìn mi, inú mi adùn, ara mi ayá gágá. Aha! She really knows me. God bless you. I appreciate you, mommy. Adenike. Ẹ máa fi orúkọ ìjọ mímọ́, ẹ máa fi aṣọ ògo, ẹ máa lọ fi gba omijé lójú yàn, ẹ máa lọ play fast move. I love you torí tẹsẹ̀ tọrọ jàre màmí. Aṣọ ògo, ẹ máa lọ wẹ̀, ẹ máa lọ fi pájayé. Oh, this person is making me beautiful. I love you too. Beauty is your name, ma. Olaleye, happy New Year to you in Jesus' name. Thank you for greeting everybody. Ẹ wọ aṣọ ògo. Àní ṣe ìjọ mímọ́ yìí.
ẹnìkan ò ní lọ fẹ́ nìkan níṣẹ́ la máa jọ fọ́ tó máa funfun nẹ́ ẹ̀bùn ṣe rí fọ́tò ẹ lọ wo fọ́tò ẹ lórí wọ́ọ̀lù mi tí mo fi ṣe awareness pancake nìyẹn ọjà òkùnkùn tó bá fẹ́ lọ ṣèkórè wọ́n á kọ́kọ́ lọ fi abẹ́ pọnmi tó máa fi gbé owó tó máa fi lọ ṣán gbogbo sọ́mọ́ǹtì tán sọ́mọ́jú yẹn ẹnìkan sọ pé beautiful woman mo ní ṣe fẹ́ rajà òkùnkùn àwọn nìyẹn olójú kò rí ò lọ olójú kò mú ò lọ ó bá ti rí báyìí ó gbọ́dọ̀ gbọ́rùn síbẹ̀ ni ńgbà tán bá wọlé tí ìyá bá já kàsà sílẹ̀ tán bá nu ojú báyìí lẹ máa ní yéé wetin dey ṣẹlẹ̀ kíá na ọjà òkùnkùn you come buy kẹ ẹ̀bùn ó fi aṣọ ògo ó fi orúkọ Jésù Kristi ó fi orúkọ Ọlọ́run Ọ̀ṣọ́fà SBJO late PERE just ó lọ fi gba omijé lójú ọmọ Múmìnì. I'm giving you 24 hours. Bí fọ́tò ṣe wà ní fídíò ṣe wà, màá ti lọ jẹ́ pé kó pop wá fọ́kù ìwọ ló bá kọ́kọ́ fọ́kùlà nínú ọdún yìí 2024 lórí page mi. Get back to me. Torí o ti block ara ẹ ló dẹ̀ ń ṣe. Ara ẹ ló ń ṣe èmi kọ́ ló ń ṣe. Òun mo ṣe gbé awareness níjà torí mo mọ̀ pé wọ́n á ti dọ́dọ̀ ẹ̀ wà á dẹ̀ wà ní abẹ́lé. Black market in fact mi mọ̀ nǹkan tó bá dark jù yẹn lọ la máa pè. Òun rèé ẹni tẹ́ ẹ̀bùn oníhòhò gangan nìyí fọ́tò ẹ̀ bó ṣe rí gangan tẹ́ bá rí face to face bó ṣe rí gangan nìyí. Ṣé rí gbogbo ìtàn ti ṣán sọ́mọ́ǹtì tán ti ṣán mójú yẹn ọjà òkùnkùn ni. Bí mo ṣe sọ nínú ìlú tèmi ń gbé yìí tí o bá súnyàn dé ògiri tí ẹni yẹn gbé ẹjọ́ ẹ tó gbé lọ sí iwájú àwọn tó jọ jù yín lọ I love you too my sweetheart. Owó bailiff tó wá fún ẹ ní lẹ́tà lẹ́nu ọ̀nà wípé wọ́n sọ́mọ̀ lẹ sí court ìwọ ló máa san. Látorí lọ́yà ló ti máa bẹ̀rẹ̀ sí sanwó. Ṣọwárí ẹni tí ó gbé ẹjọ́ ẹ lọ kọ́ ló máa san anything. Ìwọ ló máa san. Wàá sanwó lọ́yà. Wàá sanwó bailiff tó wá sánmọ̀ nẹ. Tó wá sàpínà ẹ. Wàá sanwó déètì tí wọ́n mú fún ọjọ́ tó máa dá ẹ lẹ́jọ́. Wàá sanwó ẹjọ́. Wàá sanwó jọ́ọ̀jì tó dájọ́. Wàá sanwó àwọn sitters. Wàá dẹ̀ tọ́ owó tó máa fi fáìlì kéèsì yẹn. Ẹni tó gbé kéèsì yìí fún mi, mi ò ní gbà kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀. Tó bá ti fẹ́ contact mi, yá contact mi pẹ̀lú owó ni o. Torí mo ti bẹ̀rẹ̀ sí gbowó iṣẹ́ fún lọ́wọ́ ẹ̀yin ọmọ aláìgbọràn ẹ̀yin adójútì ni. Ẹ̀yin tí kò ṣe jírí nínú ìjọ mímọ́. Mo máa bẹ̀rẹ̀ sí ní bíìlì yín directly ní òkú sọ lábẹ́ ilé. Tẹ́ bá ló nǹkan tí mo fẹ́ fi jẹun nìyẹn. Alhamdulillah owó mi fi ń pọ̀ rẹpẹtẹ sí ni. Ògo fọ́lọ́run lókè ọ̀run. Tí o bá fẹ́ kí n dákàsà lulẹ̀ bí mo ṣe ní fídíò ni mo ṣe ní pictures. Nínú àwọn pictures tó wà lọ́wọ́ mi kan nínú ẹ̀ ni mo gbé jáde. Torí pé ó yàtọ̀ sí ìtò lo sọ́mọ́ǹtì. Original bí ẹ̀bùn ṣe rí gangan nìyí. Ṣé tí ẹ wá rí mo ní kan gbà tó ṣe close up ẹ̀ báyìí ojú ẹ̀ báyìí ẹ̀ẹ́dẹ̀bì. Fọ́tò yìí ti yé ẹ dáadáa ó ti mọ ibi tí mò ń lọ. I want you to contact me in the next 20. I'm giving you good 24 hours. And I'm going to charge you and you're going to pay for it. For this program, tí mò ń ṣe. Tí mo bá wá bẹ́ẹ̀ ṣe kíni. Tí mo bá bẹ́ẹ̀ dúnàádúrà. Lẹ́yìn ilẹ̀kùn.
lórí free gbagba tó ṣe, lórí free gbagba tó ṣe tó gba ẹkún lójú ọmọ lọ́mọ. Ó lè mú jẹ gbé o. Mo wá fẹ́ kí gbogbo wa, mo fẹ́ àlùbáàmù wa. Kó ní kálùkù kọwọ́ ọmọ ẹ̀ báṣọ. Torí ẹni tí kéèsì ẹ̀ bá dọ́wọ́ mi this year. Màá fọ́ epo, màá fọ́ mọ́yọ̀, màá dẹ̀ tún gbowó iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Tó yẹ kó síbi tó ń lọ, màá gbowó yẹn lọ́wọ́ ẹ̀ neat. Owó náà lè sọ pé nǹkan tí mo sọ pé rọ́ ni, tí mo fi lè ní fọ́tò ilé lọ́wọ́ mọ̀ pé rẹpẹtẹ wà lọ́wọ́ mi jù bẹ́ẹ̀ lọ. Original ní gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi. Original tó jiná wọnú gidi ní gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi. Màá ti bẹ́ẹ̀ advertise ilé ayé ẹ jù. Ọ̀rọ̀ pọ́mọ ọjọ́ mímọ́ lélẹ̀ yìí ò sí ń bẹ̀. Ìjọ mímọ́ kọ́ ni mò ń bá jà. Bẹ́tí ẹ̀bùn oníhòhò ni mò ń sọ pé ṣẹ́ a gbọ́dọ̀ dẹ́kun ẹ̀. Ẹni rí ẹni mẹ́kọ́ wá sọ pé èèyàn tán. Ẹni rí ẹni mẹ́kọ́ ní last convocation tí wọ́n ṣe á sọ pé èèyàn tán. Àbí wọ́n ní sọ pé èèyàn tán. Wọ́n ló sọ pé onílé 8 àbí ilé 4 gbogbo state tó ti gbé lọ nílé ṣé ó tún onílé ní Amẹ́ríkà lójú tí ẹ rí báyìí. Tó bá ní apartment ẹyọ kan ṣo lásán ojú ẹ ò lè rí báyìí. Nàìjíríà yẹn náà ti máa wá tàn yín jẹ láti diaspora. Ọ̀gbàgbà free gbàgbà ni wọ́n máa ṣe. Wọ́n wá fi $10 Ọlọ́run ṣe owó ti lọ sókè. Tọ́n bá ti ṣe ẹni tó yẹ kẹ́ gbá bọ́ fún kó lọ ra màlàwá fún yín. Tó bá ti flash $10 níwájú yín tẹ́ ti lọ ṣe sí náírà. Ẹ bẹ̀rẹ̀ sí ní dọ̀bálẹ̀. Ẹ̀bùn oníhòhò. Madam Betty èèyàn gidi ló ń jẹ́ Betty o. Ẹ̀bùn ìkorò ní ti èyí nínú bí tó ti jáde nínú tínú ilé ayé ti ẹ gangan. Ṣé kó mo sọ fún ẹ mo ní wà ó máa bọ́ sọ́wọ́ mi. Ó lè ṣe bí sí mi kó má ṣe kíni. Tó má ti ní kí n ṣe báyìí, tèmi náà bá ti ṣe bẹ́ẹ̀ báyìí, wọ́n máa há sọ́wọ́ mi gbẹ̀yìn ni. Ó gba omijé lójú yàn nítorí pé ó fi inú tán ẹ wípé ọmọ ìjọ mímọ́ ni ẹ́. Ọmọ Celestial Church of Christ ni ẹ́. Ó fi inú tán ẹ, ó fọkàn tán ẹ, ó wá ṣe fìrìgbàgbàgbà fún. Tó bá fẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kó fídíò jáde. Mi ní kó sórí gbogbo mídíà pátápátá ni mo máa kó sí. Tó bá wá bí gùdù mọ́ ẹ̀rẹ́. Tó bí gùdù mi ò kì báyàn sọ pé bàbá ńlá bàbá. Mo ní aṣọ lórí kọ. Tó bá bí gùdù mọ́wọ́ fúnra ara ẹ̀rẹ́ lọ́jọ́ tí wọ́n bí ẹ. Tampa pẹ̀lú kan nínú àwọn slots mi lórí mídíà. Ayayayayaya. Ìyá máa jẹ ẹ o. Wàá rò pé wọ́n ló sọ kó pa ló kan Jésù má gbélébùú ni. Gbogbo nǹkan tó wà lọ́wọ́ mi pátápátá máa bẹ́ẹ̀ pín wọn káàkiri ni. Bí gbúgbúrú olóyin. Ṣé mo sọ fún yín? Olúwa mi sọ fún Olúwa mi pé kó ṣe kíni, kó jókòó. Ó ní kí n jókòó títí tí òun yóò fi àwọn olúbé mi tóun ó sọ wọ́n di àpótí ìtìsẹ̀ mi. 2024 started. Ó ń ta sánsán. Fáìlì yìí bó ṣe ń wọlé lọ́tún lósì ni mò ń gbà. Mi ò fojú pa fáìlì kan rẹ̀ mọ́. Mi ò sọ pé ọmọ sẹ̀lẹ̀ kan náà jẹ́ ni wá àgbédè. Máa fún ẹ jẹ lórí òtítọ́. Fọ́tò tí mo gbé jáde, ó mọ bí tí mo ti rí o. Ó mọ bó ṣe dọ́wọ́ mi. Ẹni bá béèrè ọ̀nà kò ní ṣìnà. Ẹni yẹn béèrè ọ̀nà
kò dẹ̀ ṣìnà. I'm giving you 24 hours. After 24 hours, ma wá nà ẹ́ ní bẹ́ẹ̀bẹ̀ sórí afẹ́fẹ́. Àwọn yẹn Christy kẹ̀ atẹ́gùn tó fẹ́ ládùúgbò wọn, in fact wọn ò lè tanná sílẹ̀, wọ́n pàdánù ni. Ẹ jẹ́ ká ṣọ́ra gidigidi lọ́dún yìí, ọdún 2024 yìí, torí pé ọdún ẹ̀san ni. Ọdún ẹ̀san ní ọ̀nà tí o bá ti ṣe. Ọdún ẹ̀san ní ọ̀nà tó bá ti ṣe. Mo ṣe sọ pé it's going to be a very short one. It's a short one, a warning, an awareness, and a call to repentance. Àwọn Kristi atẹ́gùn jẹ́ kí nẹ́tíwọ̀kì wọn dúró. Àní ríjì ayé. Atẹ́gùn tó fẹ́ lọ́dọ̀ wọn nítorí òjò. Bójò ṣe ń rọ̀ tó bá ti dá báyìí ó máa bẹ̀rẹ̀ atẹ́gùn ni. So that is the roundup. That is it. Ẹ jọ̀ọ́ bá mi fa àwọn ọmọ yín létí once again. Kó máa wá sórí program mi. Kó máa wá ṣẹ́ ìpè. Tí ẹ bá mọ bí tí mo ti ń bọ̀, ẹgbẹ́nu yín dákẹ́, tẹ́ẹ̀dẹ̀ mọ bí tí mo ń lọ, ẹ gbójú kúrò. Gbogbo ẹ̀yin tẹ́ wá, tẹ́ bú mi, tẹ́ ṣépè, tẹ́ ṣe gbogbo ẹ̀. Àṣẹ ọ̀run ti gùn sínú ilé ayé yín ní 2024. Ó kàn jẹ́ pé àwọn òbí yín tẹ́ máa kó sínú làásìgbò torí wọ́n rán yín níṣẹ́. Ṣùgbọ́n ẹni tó bá bímọ ẹ̀ tí ò bá kọ́ wípé gbogbo nǹkan téèyàn bá rí kọ́ lè yàn dá sí. Káwọn náà máa náwó kiri. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ. Mo bẹ̀ yín àwọn ọmọ yín tẹ́ mọ̀ pé wọ́n belong sí forum kan àbí kejì lórí Facebook ni o, lórí Instagram ni o, lórí TikTok ni o, lórí Twitter ni o. Ẹ bá mi kìlọ̀ fún wọn. Ẹni tó bá ti bá àbí lórí news. Ẹni tó bá ti bá comment mi pàdé níbì kan. Àbí tó bá gbà tí mo give my own, my own view on something. Ẹ kàn rọra kọjá. Bó bá ṣe ń ṣe ìpè yẹn ló ti mú o. Ló ti ṣe mọ́ ẹ lára o. Àwọn òbí ilẹ̀ máa kó, ẹ̀yin òbí náà ọmọ yín máa kó wàhálà wálé wá fún. Èmi nìkan dẹ̀ kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bẹ́ẹ̀. Ṣebí mi tiẹ̀ ṣe ń sọ tèmi nítorí pé abiyamọ ni mí ni mo ṣe ń sọ tèmi síta pé kẹ́ kìlọ̀ fáwọn ọmọ yín kó má fèpè ṣeré pẹ̀lú mi, kó yé sọ̀rọ̀ òdì. Ẹlòmíì kan máa ṣe báyìí ni. Ṣùgbọ́n iṣẹ́ ìránṣẹ́ tèmi ò gbà bẹ́ẹ̀. Torí pé mi ò fẹ́ àwọn ọmọ tèmi náà, èmi náà ń guide wọn. Nǹkan tí ò bá kàn wọ́n lọ́wọ́, tí ò bá kàn wọ́n lẹ́sẹ̀, look the other way. Má kọ́mẹ́ǹtì. Èmi gan fúnra mi, ẹ lè rí mi kí n wá sórí post oní post kí n wá kọ́mẹ́ǹtì tí ò mọ́pọlọ wá. Ẹ kàn máa jàjà tí ò kàn yín. Àwọn tẹ́ ń jà fún yìí wọ́n tí ẹ mọ̀ pé exist. Ohun tó ń lọ nínú ìjọ mímọ́ ìlú gángan ni. Bó ṣe kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. 2024 aṣọ èmi àti yín, ẹ̀yin afẹ́nifẹ́re mi, ẹ̀yin afẹ́mifẹ́ bùkátà mi, ẹ̀yin afẹ́mifẹ́ wà mí, tí wà mí tẹ́ lọ́rùn, tí ṣọwọ́ sọ̀rọ̀ mi tẹ́ lọ́rùn. Ẹ rere lọ́dún yìí, ẹ fèrè jẹ́kọ. Ẹ ní rí ohun àná dànù. Ẹ ní jésọ̀fín ayé, èmi náà ní jésọ̀fín ayé. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́ lórí iṣẹ́ wa, lé ní tere èjì tere, ẹ kó gbogbo àwọn nǹkan tá máa lò jọ. Nínú forum yẹn, mo ti yọ àwọn èèyàn about 20 to 25 ni mo ti yọ kúrò ńbẹ̀ lénìí, because ó kàn lè wá síbẹ̀. Tẹ́mi bá sọ pé kí n yọ, mo ti yọ èèyàn gan lénìí.
Yeah. Ní Ọlọ́mọ Plenty Spiritual Store Forum. Mo ti fún iṣẹ́ ìbùkún àti ìṣẹ́gun tó ń bọ̀ lọ́nà. Mo ti yọ ọ̀pọ̀ ènìyàn kúrò nítorí pé most of them are nothing but báńkúnjọ. Kọ́ lè sọ pé wọ́n belong. Ẹlòmíì ẹ rí lórí Facebook, ẹ rí pé ó belong to about 300 forums. Ọjọ́ wo ló ti débẹ̀? Kọ́n bá lè sọ pé ó débẹ̀, kọ́n bá àwọn èèyàn lèmi fẹ́, èmi ò fẹ́ èrò. Ẹ lọ sórí àwọn program tí mo ṣe. Ẹ máa rí oní 46,000 views. Ẹ máa rí oní 1,000 views. Ẹ máa rí oní less than 1,000 views. Slow and steady win the race. Èmi ò kì í fẹ́, mi ò fore gbáwájú lé wọlé gbẹ̀ǹkùlé jáde. Lẹ́ẹ̀kan sí kí n tó máa lọ. Compatriot mi. Ọ̀rẹ́ mi nínú Olúwa, get across to me. Mo dẹ̀ máa charge ẹ fún program tí mo ṣe. For reaching out to you, my charge. Tó bá yẹ kó wá fẹ́ sọ pé ẹnu ẹ mú bí abẹ, àbá ó gbé nǹkan tí mo mú ẹ jẹ dé. Màá wá make sure pé àtẹ̀mí, àtẹni tó ní kéèsì, àti ìwọ tó dá ìgbóná sínú ilé ayé onílé tó dá ẹkún òṣè sínú fámílì. Gbogbo wa á jọ pàdé ní kóòtù àṣípa lọ́dọ̀ àwọn tó jù wá lọ. Tó bá dé Nàìjíríà tí wọ́n bá mú ẹ sílẹ̀ láti ilé airport kò sọ pé mi kọ́. Ìwọ náà lọ fi mú dánrin. Wàá lọ ṣe iṣẹ́ ní kárakára. Ìtí ní sàn kankan ó ń gbé mi. Iṣu ọ̀rọ̀ ó ń gbọ̀n mi. Iṣu ọ̀rọ̀ ń gbọ̀n mi. Ṣùgbọ́n I have to give you 24 hours. I have to give you that grace to contact me. I love you, my people. I love you, my family. I love you, my aunts, my sister, my plenteous, my daddies in the Lord. Gbogbo yín pátápátá. Ohun tí mo fi wù yín. Ohun tí mo fi wù yín. Ohun tí mo fi wù yín. Kéṣù má bà bẹ́ jẹ́. Jésù Olúwa wa. Àmín. Àmín, àmín lórúkọ Jésù. Shalom. I love you all. God bless you. Ọdún tuntun yìí, a san wá síre. Ọdún tuntun, a san wá sáyọ̀. Gbogbo tó jẹ́ níre kò máa jẹ́ tiwa nítorí pé níre là sọ̀rọ̀ atare, ìran atare kan kì í di tiẹ̀ láàbọ̀. Ẹ ní ṣubú dànù. Ẹni ọlá mo ní kó contact mi kí n fún ẹ ní half price. Half price gift tó jẹ ní ṣé before Christmas kọ́ ni àbíjọ́ wo láti ẹ̀ ṣe. Fún mi níbi tí máa ṣe because o mọ̀ pé nọ́mbà tó ń lò pọ̀ fún mi ní line tí mo máa ṣe data ti ẹ sí o. A ṣe quiz kan. Ẹni tí mo dẹ̀ fún ní owó tiẹ̀ tí mo ṣe data sórí kíní ẹ̀ data 5,000 naira ni mo ṣe sórí kíní ẹ̀ títí di ìsìn kò acknowledge ẹ̀ nínú forum. No, títí di àárọ̀ yìí nígbà tó wá di ìrọ̀lẹ́ yìí mo wá rí tó wá ń send message mo ní ọmọ Nàìjíríà bẹ́ẹ̀ ṣe rí nìyẹn. Ṣé burúkú ni mo ṣe? Kó tiẹ̀ sọ fún mi kó sọ fún mi pé o ti rí gbà. Torí nígbà mi ẹ mọ̀ tó bá send nǹkan sílé ó lè ti sọ pé ó ti deliver mi by ṣùgbọ́n kí network má ti kọjá lọ́hùn sínú ibi tó yẹ kó wọ́n bá ti di sọ fún ẹ pé ó ti deliver sí Nàìjíríà. So ẹnìkan mi ti rántí orúkọ ẹni náà mọ̀ ẹni yẹn Abẹ́òkúta àmọ́ná Abẹ́òkúta Amẹ́ríkà lẹni yẹn wà àṣẹ ìgbọ́ inú ẹ̀dùn Amẹ́ríkà lẹni yẹn wà.
So ó dẹ̀ wà ní parish èèyàn mi Egaile olùṣọ́jẹ́rí Moyama parish l'Amẹ́ríkà. Mi ìrántí orúkọ ẹni náà mọ́. I don't mean to pack you aside. Where is your own data? Ṣé ń gbọ́? Nígbà tá ń ṣe quiz, why are you there? I love you all with the love of Christ. Ẹ send me number tẹ́ bá fẹ́ kí data. Ẹ ti ẹ gbọ́, màámi ìtùnú. Ẹ̀yin ò sí Nàìjíríà. Wi-Fi ilẹ̀ yìí ń lò. Ó dà máa gbé gift àwọn ọmọ mi wá fún wọn jẹ́jẹ́. Àwọn tí Nàìjíríà la lè send the data sí. Ẹni tí Amẹ́ríkà yẹn náà. God bless you. God bless you. Ẹjọ́ máa kíra yín lẹ́yìn. Ṣé ẹ ráyé? Ṣé ẹ rí bó ṣe ń planning? Wọ́n planning against me. Lórí data. I love you, my people. Ẹ jẹ́ kí n kúrò lórí program yìí kí n padà wá ká ṣe fàájì fẹ́rẹ́fẹ́. God bless you. Ẹ jẹ́ kí n kúrò lórí program yìí. Mo ń bọ̀ àwọn máa ṣe fàájì. Ẹ fún mi ní 5 minutes kí n fi change kíní. No, telephone. Ballistic.